tí obìnrin bá ń rọbí tí ò bá tètè bímọ nǹkan tẹ́ máa ṣe leléyìí. Ẹlẹ́kejì tí mo tún fẹ́ kọ́ wa ni pé tí ọmọ bá dẹ̀bù nínú ìyá rẹ̀ nǹkan tẹ́ máa lò tó fi máa padà sípò tá fi bọ́ sí nọ́mà, tọ́mọ ò bá jókòó dáadáa àbí tó dẹ̀bù nínú ìyá nǹkan tẹ́ máa lò tó fi máa bọ́ sí nọ́mà. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ tún máa ń ṣe sàárà ní sádàkọ̀ ní zakat ní ájì àti umura tẹ́ fi ń ṣètọrẹ àánú ẹ máa gbégbá Global Dahiratu Dhikrlahi ẹ fún wa slot aláwọn èèyàn ńlẹ̀. Organization wa small but mighty àwa káàkiri home and abroad. So tí obìnrin bá ń rọbí lọ́wọ́ tí ó tètè bímọ ẹ bá mi wá gbòǹgbò igi àjọbàlé rúùtù igi àjọbàlé ẹ bá mi ṣínú ẹ ṣànú kó mọ́ ẹ wá ha ara rúùtù yẹn. Tẹ́ bá ti ha ara rúùtù yẹn ẹ lọ rúùtù yẹn ẹ lọ kó kúnná dáadáa ẹ wá mix ẹ pọ̀ mọ́ omi ọsàn wẹ́wẹ́ tẹ́ rọra fomi là díẹ̀. Tẹ́ bá ti mix ẹ mọ́ bí sinilahi ta'ala ẹ gbé fún ẹni tó ń rọbí yẹn obìnrin yẹn ẹ gbé fún kó mu inshallah rahman á sọ̀kalẹ̀ láyọ̀ àtàláfíà. Ẹlẹ́kejì tí ọmọ bá dẹ̀bù nínú ìyá ẹ̀ síwájú ká tó ṣàlàyé ìyẹn náà fún wa ẹ bá wa gẹ́ẹ̀tì àgbàdo tí wọ́n ń pè ní bàbá sẹ̀jẹ̀, eyín bàbá sẹ̀jẹ̀, àgbàdo eyín bàbá sẹ̀jẹ̀ tọmọ bá dẹ̀bù nínú obìnrin ẹ ṣe àgbàdo eyín bàbá sẹ̀jẹ̀ yìí ẹ ṣe lágbo pẹ̀lú ewé àlùpàídà méjèèjì yẹn ni kẹ́ ẹ ṣe papọ̀ lágbo. Tẹ́ bá ti ṣe lágbo ẹ bu ẹ̀kún kọ́ọ̀pù kan fún obìnrin náà tí ọmọ dẹ̀bù nínú ẹ̀ kó mu láàrin wákàtí kan ọmọ yẹn á padà sípò bí sinilahi ta'ala. So ẹ dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ mẹ́sẹ̀jì yìí tán ẹ gbìyànjú fún àwa tá a bá lè gẹ́ẹ̀tì gbogbo àwọn ètò wọ̀nyẹn ẹ gẹ́ẹ̀tì all in one by Sheikh Afagba natural apps ó ń wo more than 300 àìsàn ó dẹ̀ ń ṣiṣẹ́ spiritual táyé bá ń dàyàn láàmú ó ń jẹun lójú oorun ni ó ní ìjákulẹ̀ ni kì í rórun sùn ni ó ń forí kókun aláǹtakùn ni ó ní ìbálòpọ̀ ojú oorun ni ẹ gẹ́ẹ̀tì all in one by Sheikh Afagba natural apps. Àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer ni diabetes ni àwọn àìsàn ńláńlá yẹn ẹ gẹ́ẹ̀tì egbògi láti India láti Arab country lápapọ̀ síbẹ̀ ó lágbára púpọ̀ 15,000 la ṣe promo ní Nàìjíríà kò síbi tẹ́wà tí product wa òde tọkọtìyàwó tí wọ́n wojú Ọlọ́run ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì transformer 1100 power 25,000 la ṣe promo especially fún ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ kéré tààtọ̀ ẹ ò lè dánmọ́ weak erection quick ejaculation àti oríṣiríṣi àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú àbí kó jẹ́ pé àwọn ayé ló mú nǹkan ọmọkùnrin ẹ̀ abẹ́ni tó nílò sperm count infertility tọkọtìyàwó ẹ gbìyànjú kẹ́ lò ẹ WhatsApp wa lórí +27 61 295 6389 masalamu wa ilal liqai.